Ẹ kú dédé wòyí o, ẹ̀yin olólùfẹ́ mi, olólùfẹ́ wa, tẹ́ ń bá mi subscribe, tẹ́ ń bá mi share, tẹ́ ẹ̀ ń like ẹ̀. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Màá máa mú àwọn tó dùn, àwọn kàyéfì tó dùn, màá máa mú wá fún yín. Etí wa máa gbọ́ rẹ̀ o. Ẹ ṣeun, ẹ ṣe ń tẹ́tí sí wa. Ní nǹkan tí ta tún gbọ́ ni pé Naomi, ta fi mọ̀ pé ẹni àyànfẹ́ Ọlọ́run ni, pé ká máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí rí ojú rere Ọlọ́run nínú ipò tán wà yẹn. Ojú rere gbáà ni kábíyèsí ní o. Kábíyèsí Ọ̀jájá, ẹ̀yin lẹ ní lọ́kì jùlọ. Ṣé rí ipò tẹ wà yẹn, Ọlọ́run ló rí lè hàndé yín. Ó hàndé yín. Bẹ́ẹ̀ náà ló ṣe hàndé ní Mariam. Tó hàndé ní oní Mariam báwo. Mariam ológun. Tọ́wọ́ Ọlọ́run bá wà lọ́wọ́ ara Mariam, ẹ mọ̀ pé nǹkan tó dára ló máa ṣe. A tún máa mú blessing sí ààfin Ọ̀jájá. Bẹ́ẹ̀ rọ́, èṣù náà gbà láàyè, wọ́n sáré wá ni. Wọ́n ṣe sáré wá náà náà máa sáré kúrò láàfin. Lágbára Ọlọ́run, àfi tó bá jáwọ́ inú iṣẹ́ ẹbí. Lọ́rọ̀ kì í ṣe ìyẹn ni mo ti má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ jàre ẹ̀yin èèyàn mi. Naomi mà ni o. Naomi là ń sọ̀rọ̀ ẹ̀. Pé Naomi ẹni àmì òróró, áńgẹ́lì, ẹni ìríjú Ọlọ́run, òun ni Naomi jẹ́ níwájú Ọlọ́run. Ọlọ́run rí ìdídì mú Naomi yẹn, ó fi mú wá sí ààfin lọ́dọ̀ Ọ̀jájá. Pé two of you, you are meant to be. Pé so Naomi wá ti tọmọdé bọ̀. Ṣé mọ̀ pé Ọlọ́run má jà rí kó ṣe dáadáa. Ṣé mọ̀ pé ayé yìí wọ́n ní kò balance. Bó bá mì síwájú díẹ̀, á mì sẹ́yìn díẹ̀. So in as much ta wà láyé ta dẹ̀ jẹ́ èèyàn ẹlẹ́ran ara, èèyàn máa jẹ́ èèyàn ni. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run ni ẹni tó máa tún àwọn èèyàn ṣe, tó máa tún wa darí síbi tó dáa. Ìyẹn àwọn olólùfẹ́, àwọn tó yàn fẹ́ o. Irú bó ṣe yan Naomi fẹ́ ọmọ ẹni, ibi tó bá wùn ló lè darí ẹ̀ sí, ọmọ Ọlọ́run ni. Bákan náà ni Ọ̀jájá, Ọọ̀ni. Ṣé rí bí Ọọ̀ni ṣe wà yẹn? Gbogbo nǹkan tó ta sọ pé àṣìṣe olóògùn, àṣìṣe olóògùn. Ọlọ́run fẹ́ tún nǹkan kan ṣe láti mọ àṣírí tó wà ní ayé Ọọ̀ni. Tó wá pé Ọọ̀ni born again ni. Gbogbo tẹ́ẹ̀sì yẹn, Ọlọ́run á mọ ibi tó tún máa direct tẹ́ẹ̀sì ẹ̀ sí. Kò ní fi le tó yẹn. Bẹ́ẹ̀ tí olúkálùkù pẹ̀lú ibi tí ó ní ìgbàgbọ́ sí. Torí ẹ ni ìgbàgbọ́ tó ṣe rí àwọn ìwọ̀n tí kábíyèsí, torí ẹ ló ṣe rí ìwọ̀nba àwọn ìṣù obìnrin tí Sátánì tarí ẹ̀ sí. Pé kó lè mọ rírì ìyàwó tí Ọlọ́run yàn fún láti òde ọ̀run. Ìyẹn ni Naomi. Pé kó má fi Naomi ṣeré mọ́. Láíláí, áńgẹ́lì tí Ọlọ́run yàn fún, ó ti fi ṣeré. Ó ti fi wọ́lẹ̀. Ọlọ́run dẹ̀ fẹ́ sọ fún un pé ọmọ tí mo rán wá fún ẹ, tí mo rán wá sí ẹ, ó ti fẹ́ fayọ̀ fọ́. But nevertheless, I will bring her back to you. But wàá la àwọn ọ̀nà báyìí kọjá, wàá la àwọn ọ̀nà báyìí kọjá. Òun ni gbogbo ìtẹ́ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ní ààfin. Ó wá fi àwọn, ó teach ẹ ní lesson. Ọlọ́run teach Ọ̀jájá ní lesson ní ààfin yẹn láti rí gbogbo àwọn ìṣòro tó rí nípa tàwọn obìnrin. Gẹ́gẹ́ bí ṣé mọ̀ wọ́n ní tó lódodo bá ń jẹ, wọ́n ní tí ẹlẹ́ṣẹ̀ bá ń jìyà pé olódodo náà máa pín inú ẹ̀. Òun ni ó ta bá Naomi tó tún ta bá Ọọ̀ni. Ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ẹ má jẹ́ ká ní long process nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. So pẹ̀lú bọ́lá ti ṣe rán Naomi wá fún Ọọ̀ni. Tí Ọọ̀ni dẹ̀ wá rí pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, àmúwọ́ Ọlọ́run ni. Ọọ̀ni ti, torí ẹ̀ mo sọ nínú fídíò mi nígbà kan pé Ọọ̀ni mà ti born again. Since tó ń bá ọmọ born again
ó di dandan òun náà máa born again. Wọ́n ní ìgbàgbọ́ baba ò kì í gbọ́mọ là. Ẹ rí bí Ọlọ́run mú Christian wá sí ààfin. Ohun ìṣẹ̀ṣe náà tún wà ńbẹ̀. Muslim náà tún wà ńbẹ̀. Èyí tó bá wùn ẹ́ ló máa dìrọ̀ mọ́ nínú ààfin kábíyèsí. Kì í ṣe pé dandan pé bá ṣe ń ṣe ìṣẹ̀ṣe yẹn ṣá. Ìṣẹ̀ṣe nìkan kò lè gbà wá. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ọlọ́run àwa bá láyé ni ìṣẹ̀ṣe yẹn àwa bá láyé. Nígbà tá a bá láyé, Ọlọ́run dẹ̀ wá rán ọmọ bíbí ẹ̀ kan ṣoṣo tó ní nǹkan tó lè gba gbogbo ẹ̀ tó lè fọ gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ọmọ ẹ̀dá ni tí Jésù bá wá sáyé láti kú fún wa. Tí Jésù bá lè fi gbogbo àwọn tó bá la gbogbo àwọn trial yẹn kọjá, pé ayé ti yege. Òun ni ìlànà tá à ń tẹ̀lé sí. Ṣé ẹ̀ ń rí ayé lára Naomi tọ́lọ́run tó ń gbà Ọlọ́run ló mọ iṣẹ́ ẹ̀ níṣe. Ó mọ nǹkan tó fẹ́ ṣe láàrin ààfin ọba Ọjájá. Ó lágbára. Tuntun tí mo tún rí gbọ́ ni pé kábíyèsí fúnra lára rẹ̀ ló ń bẹ Naomi pé jọ̀ọ́ jẹ́ kí n lọ bẹ́ẹ̀ ra ilé sí Canada. Ṣó funny? Kò funny. Nǹkan tó ń pè ní agbára Ọlọ́run nìyẹn. Jọ̀ọ́ my dear, jẹ́ n lọ ra ilé fún ìwọ àtọmọ ẹ ní Canada. Naomi ní kóun yìí máa rò nígbà tí odindi ọkọ èèyàn tó jẹ́ ọkọ èèyàn tó dẹ̀ jẹ́ ó ga. Kẹ́ máa wo mystery, ìyanu Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ajẹ́njẹ́tán. Torí ẹ rí pé gbogbo ayé pátápátá ló ń wárìrì tó ń ṣèbà fún Ọlọ́run Naomi, tó ń ṣèbà fún Ọlọ́run Naomi pé ó kúṣẹ́, bàbá kúṣẹ́, ògbéni níjà kẹ́rù ògbé níjà, ó kúṣẹ́, adúró tì ní lọ́jọ́ ìṣòro, adúró tì ní lọ́jọ́ tó le, pé ó kúṣẹ́ fún Naomi. Bàbá mi ẹ ṣé Ọlọ́run mi, ọba àwọn ọba olúwa àwọn olúwa. Ẹ rí bí gbogbo àwọn ọ̀tá Naomi ṣe ń ṣe ẹlẹ́yà. Wọ́n ń ṣe ẹlẹ́yà lọ́tùn lósì ní rẹpẹtẹ. Bọ́n ṣe máa túbọ̀ máa ṣe ẹlẹ́yà ni. Ọlọ́run tún ń kọ́ wọn pé ẹ má try gbogbo ìtọ́wọ́bọ èṣù tẹ̀ ń tọwọ́ bọ̀, ẹ̀ṣẹ̀ àti gbogbo nǹkan ìpalára tó lè pa ọmọnìkejì lára. Ẹ rí ìtó tún wò ṣoṣoṣo. Mo ní tí ò bá jẹ́ pé ọpọlọ ò pé. Ìtọ́ ń pè ní olóore tọ́pẹ́. Ta sọ pé òun ló tún kọ́ ayáṣẹ́ pé kíni. Àṣé èṣù tó ń ṣe Mẹ́ríà náà ló ń ṣe gbogbo wọn pátá. Nítorí Tádé ní ká wò. Ẹ wo bọ́lọ́run ṣe ń fùlù wọn. Ẹ wo bọ́lọ́run ṣe ń ba ayé wọn jẹ́. Ẹ wo bọ́lọ́run ṣe ń disgrace wọn. Kí la fẹ́ fi Ọlọ́run yìí pè? Ọlọ́run yóò máa jẹ́ Ọlọ́run. Yóò máa jẹ́ bàbá wa títí láéláé. Ẹ jẹ́ ká máa wárí fún. Bíbélì sọ pé kẹ́ wá ìjọba Ọlọ́run àti òdodo ẹ̀. Pé èyí tó kù máa fi fún wa. Olúwa o ṣeun. Kábíyèsí láti máa bẹ Naomi pé jẹ́ mo fẹ́ lọ ra ilé fún ẹ. Jọ̀ọ́ jẹ́ kí n lọ ra ilé fún ẹ ní Canada. Ẹ rí pé Ọlọ́run ló ń ṣiṣẹ́. It is God. Olúwa ẹ ṣé o. Àwọn èèyàn wa ẹ ṣé gan-an ni tẹ́ fi ń tẹ́tí sí wa. Etí tẹ́ fi ń gbọ́ àwọn ọ̀rọ̀ tá a mú wá sétí ìgbọ́ yín kò ní di. Kẹ́ túbọ̀ máa rí àwọn ọ̀rọ̀ rere máa gbọ́ sétí. Ẹ bá subscribe, kẹ́ bá share, kẹ́ dẹ̀ bá wa like. Ẹ ṣé láyọ̀ o. Bye.